ọba làkọ́kọ́ jù arúgbó ọjọ́ ọba tó ní mi ọba tó lẹ̀mí mi mo máa gbé ga. mo dé mo máa dé o mo dé nítorí Olúwa ṣẹ́gun fún mi Àbáyọ̀mí Akíndélé. Olúwa ṣẹ́gun fún mi Àbáyọ̀mí Akíndélé. Ó máa kú ọjọ́ ìbí, ó máa kú ọjọ́ ìbí, ó máa kú ọjọ́ ìbí o. Ṣebí wọ́n ní ọlá ọmọ ọlá Comrade Ọ̀gẹ̀dẹ̀ ọkọ gbogbo arẹwà obìnrin pátápátá. Ó kú ọjọ́ ìbí, ó kú ọjọ́ bí ọjọ́ òní. Comrade Ọ̀gẹ̀dẹ̀ mo ní ó rántí wípé ọjọ́ abínisáyé ṣe kókó ọjọ́ amómi ayé mà ṣe pàtàkì o. ọ̀pọ̀ lájọ fi yín tí wọ́n ti padà sọ́run alákejì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè Ọlọ́run ọba ńlá. mo ṣe ládùúrà wípé ìgbọ̀dún ọdún kan ni ibi gíga là á bọ́jọ́. Ibi gíga la ó máa bọ̀. Olúwaṣẹ́gun Àbáyọ̀mí mo ní òkú ọjọ́ ìbí òkú ọjọ́ ìbí òkú ọjọ́ ìbí o. Comrade Ọ̀gẹ̀dẹ̀ ṣé bí Ifẹ̀ ní ìlú ìyá tó bí ọlọ́mọ ṣùgbọ́n wọn ò dé ìlú bàbá tó bí ọlọ́mọ. Ìpètùmọ̀dù nílé ọmọ Olúbúnládé Òròlú ni wọ́n. ọmọ Aníyọ̀nlé Àjàkẹ́sùn ọmọ Alépọ́nlé àjẹ́ ìlà àwọn ní funfun àwọn lọmọ ládé àwọn lọmọ ládé ooo. ọmọ aládé ni wọ́n ọmọ aládé tó ní zẹ̀zẹ̀zẹ̀zẹ̀ fún ìrètí ni wọ́n. ọmọ Wòyíra kò má ba ẹrúkẹ́rú a máa bí lala lẹ́nu. ọmọ Wòyíra kò má ba àràgbákígbá. nítorí ìgbàkígbà máa níyọnu. mo ní oje ń dẹ́gẹ́ ní ibẹ̀ yẹn. Comrade Ọ̀gẹ̀dẹ̀ ọmọ òkú ọjọ́ ìbí òkú ọjọ́ ìbí òkú ọjọ́ ìbí òkú ọjọ́ ìbí ìgbọ̀dún ọdún kan ni. èmi náà ni Dr. AJ Akewi.